nínú ayé ẹnìkankan Olúwa bú jáde, Olúwa ṣe bí Ọlọ́run nínú ayé wa lónìí lórúkọ Jésù. Olúwa bú jáde, Olúwa ṣe bí Ọlọ́run, ṣe bí bàbá. Jẹ́ kí àwọn èèyàn yìí kó rí ìyanu wọ Jésù ní gbogbo ọ̀nà tá ti ń wojú rẹ. Jẹ́ kí àwọn èèyàn yìí kó rí ìyanu rẹ Jésù, ìyanu ògo àti ẹwà rẹ. Olúwa jẹ́ kó farahàn nínú ayé ẹnìkankan nínú àdúrà yìí. Ìyanu ògo àti orúkọ rẹ yóò farahàn. Bàbá bú jáde, bàbá bú jáde. Nawọ́ agbára ńlá, nawọ́ ògo ńlá, nawọ́ ẹwà ńlá. Ẹ ká lè yìn ọ́ lógo. Jésù Kristi Olúwa wa. Ọmọ Ọlọ́run bẹ̀rẹ̀ sí dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run yìí o fún oore ọ̀fẹ́ ńlá tó fún ọ lónìí. Láti kà á mọ́ àwọn ènìyàn, láti kà á mọ́ àwọn ènìyàn, àwọn alààyè láyé. Ẹ ká dúpẹ́ fún oore ọ̀fẹ́ ńlá èyí tí Ọlọ́run fún wa. Ọba tí ò jójú tì wá, ọba tí ò jẹ́ kó gun ọ̀tá kó borí ayé wa. Ẹ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run yìí. Olúwa mà ṣeun o, Olúwa mà ṣe ní gbogbo ọ̀nà mi, Olúwa mà ṣe lórí ayé mi, Olúwa mà ṣe lórí iṣẹ́ mi, Olúwa mà ṣe lórí ilé mi. Ní gbogbo ọ̀nà mo mọ́pẹ́ wá fún ọ. Jésù o ṣé, Jésù o ṣé, Jésù o ṣé, Jésù o ṣé, Jésù o ṣé. Ọba tó pọ̀ ní pátágbá ó mà ṣe, ọba tó pọ̀ ní pátágbá ó mà ṣe. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún iṣẹ́ ìyanu rẹ̀. Olóore mi ó mà ṣe o, aláàánú mi ó mà ṣe, olóore mi ó mà ṣe, aláàánú mi ó mà ṣe. Jésù a dúpẹ́ fún iṣẹ́ ìyanu rẹ̀. Ọlọ́run tó pọ̀ ní pátágbára ó ṣe, Ọlọ́run tó pọ̀ ní pátágbára ó ṣe, Ọlọ́run tó pọ̀ ní pátágbára ó ṣe. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run yìí fún iṣẹ́ ìyanu rẹ̀. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run yìí fún iṣẹ́ ògo rẹ̀. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run yìí fún iṣẹ́ ẹwà rẹ̀. Olúwa ṣeun. Ní gbogbo ọ̀nà la fi mọ́pẹ́ wá fún ọ, ní gbogbo ọ̀nà la fi mú ìyìn wá fún ọ. Ọba tó sọ ẹkún wa dẹ̀rín, ọba tí ò jẹ́ ojú ó tì wá. Mẹ́kù fẹ̀mí ìmoore hàn níwájú Ọlọ́run yìí o. Bàbá mi ó mà ṣe, bàbá mi ó mà ṣe, Ọlọ́run ìyanu ó mà ṣe. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Bó ṣe, ó ṣe, ó ṣe ní gbogbo ọ̀nà. Ó ṣe lórí ilé rẹ, ó ṣe lórí ọmọ rẹ, ó ṣe lórí iṣẹ́ rẹ gbogbo. Olúwa mà ṣeun o, Olúwa mà ṣeun o, Olúwa mà ṣeun o, Olúwa mà ṣeun o, Olúwa mà ṣeun o. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run yìí, ọba tó ń bá ọ gbẹ́rù rẹ láyé. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run yìí, ọba tó ń bá ọ gbẹ́rù rẹ láyé. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run yìí. Olúwa mà ṣeun fún iṣẹ́ rẹ, fún iṣẹ́ ìyanu rẹ, fún iṣẹ́ ògo rẹ, fún iṣẹ́ ẹwà rẹ, fún iṣẹ́ àánú rẹ lórí ayé mi. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Olúwa ṣeun, Olúwa ṣeun, Olúwa ṣeun, Olúwa ṣeun. Olóore mi ó mà ṣe. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ògo rẹ̀. Dúpẹ́ fún Ọlọ́run tó pè ọ́ jáde. Ó ní ọ̀pọ̀ la pè, ó ń ṣùgbọ́n díẹ̀ la yàn. Nínú àwọn tó yàn fẹ́, nínú àwọn tó fẹ́ ó kà ọ́ mọ́. Jésù ó mà ṣeun. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run yìí. Olúwa ṣeun, Olúwa ṣeun lórí ayé mi ó ṣeun, Olúwa ṣeun lórí ayé mi ó ṣeun, Olúwa ṣeun lórí ayé mi ó ṣeun. Jésù ó ṣe, 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 Jésù ó ṣe. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ìgbàlà ńlá yìí. Ọlọ́run ó ṣe lórí ayé mi ó ṣe.
bàbá mo dúpẹ́ gbọ́ àdúrà lórúkọ Jésù Kristi olúwa wa. A tún dúpẹ́ lẹ́ẹ̀kan sí ní gbogbo ọ̀nà ọlọ́run ti dára sí wa, ní gbogbo ọ̀nà ló ti dára sí wa. olúwa mo dúpẹ́ pé ó dára sí mi, ní gbogbo ọ̀nà ó dára sí ayé mi, ní gbogbo ọ̀nà ó dára sí ayé àwọn ọmọ mi. Ẹ ká dúpẹ́ ọlọ́run fún dídára ọlọ́run, ẹ ká dúpẹ́ ọlọ́run fún dídára rẹ̀. olúwa ó ṣeun torí pé ó dára sí mi, olúwa ó ṣeun torí pé ó dára sí mi. dúpẹ́ ọlọ́run torí pé ó dára sí ẹ, olúwa mà ṣe torí pé ó dára sí mi. dúpẹ́ lọ́wọ́ ọlọ́run yìí, ọlọ́run tó pọ̀ nípa àti agbára. dúpẹ́ lọ́wọ́ ọlọ́run yìí pé olúwa ó ṣeun torí pé ó dára sí mi. dúpẹ́ lọ́wọ́ Jésù, Jésù mo dúpẹ́ pé ó dára sí mi, mo dúpẹ́ pé ó dára fún ayé mi. Jésù ó ṣeun o, Jésù ó ṣeun, dúpẹ́ pé ó dára sí ọ. ọlọ́run dára sí ọ ní gbogbo ọ̀nà. dúpẹ́ lọ́wọ́ ọlọ́run, dúpẹ́ lọ́wọ́ Jésù yìí, olúwa mà ṣeun o torí pé ó dára sí mi, ó dára sí ayé mi, ó dára sí ayé àwọn ọmọ mi, ó dára sí gbogbo ọ̀nà mi. dúpẹ́ lọ́wọ́ ọlọ́run yìí, olúwa mà ṣeun fi dára tó dá sí mi. dúpẹ́ lọ́wọ́ ọlọ́run, fẹ̀mí ìmúlórí hàn pé olúwa mo dúpẹ́ torí pé ó dára sí mi, torí pé ó dára sí mi gbogbo ọ̀nà. Jésù ó ṣeun, 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 Jésù ó ṣeun. olúwa wa o, ẹ dára, ẹ dára. olúwa mi o, ẹ dára sí wa o. nínú àwọn òrìṣà kò sálákàwé yẹn. olúwa wa, olúwa mi, ẹ dára sí mi. olúwa, olúwa mi o, ẹ dára, ẹ dára. olúwa mi o, ẹ dára sí mi o. nínú àwọn òrìṣà sálákàwé rí. olúwa mi, olúwa wa, ẹ dára sí mi. olúwa wa o, ẹ dára, ẹ dára. olúwa wa o, ẹ dára sí wa o. nínú àwọn òrìṣà kò sálákàwé rẹ̀. olúwa wa, olúwa wa, ẹ dára sí mi. ó dára, olúwa wa o, ẹ dára, ẹ dára. kábíyèsí, olúwa wa o, ẹ dára sí wa o. àwọn òrìṣà kò sálákàwé yìí. olúwa wa, olúwa wa, ẹ dára sí wa. dúpẹ́ lọ́wọ́ Jésù tó bá wo orí rẹ̀ tó ti ṣe lórí ayé rẹ̀, ó tó láti yìn. dúpẹ́ lọ́wọ́ Jésù yìí fún orí ọ̀fẹ́ tó fún ọ. dúpẹ́ lọ́wọ́ àánú rẹ̀ tó pọ̀ bí yanrìn. Jésù mà ṣeun o, Jésù mà ṣeun o, Jésù mà ṣeun o. ẹ gbéga, gbéga ọba onílé ayọ̀. ẹ gbéga o, ọba ẹlẹ́rù níyìn. ó gbéga, ó gbéga mo
gbé ọ̀gá bàbá ọba onílé ayọ̀ ẹgbẹ́ga ẹlẹ́rù ni ọba ẹlẹ́rù ni ẹgbẹ́ga. Mo gbé ọ̀gá 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 alágbára gíga ọba onílé ayọ̀ mo gbé ga kábíyèsí ńlá ọba ẹlẹ́rù ni mo gbé ga ẹgbẹ́ga 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 kábíyèsí ọba onílé ayọ̀ ẹgbẹ́ga alágbára gíga ọba ẹlẹ́rù ni ẹgbẹ́ga ọba onílé ayọ̀ ẹgbẹ́ga kábíyèsí ọba ẹlẹ́rù ni ẹgbẹ́ga ó ṣe ọba onílé ayọ̀ ẹgbẹ́ga ògo dídá ọba ẹlẹ́rù ni ẹgbẹ́ga àkọ́kọ́ ọba onílé ayọ̀ ẹgbẹ́ga ìbẹ̀rẹ̀ ohun gbogbo ọba ẹlẹ́rù ni ẹgbẹ́ga gbogbo ohun gbogbo lọ́ba onílé ayọ̀ ẹgbẹ́ga ó ṣe ọba ẹlẹ́rù olúwa mi sá ọba onílé ayọ̀ ẹgbẹ́ga ọba ẹlẹ́rù ni mo gbéga. Dúpẹ́ lọ́wọ́ Jésù ọba tó tó bẹ́ẹ̀ ọba tó ju bẹ́ẹ̀ lọ ọba tó tó bẹ́ẹ̀ ọba tó ju bẹ́ẹ̀ lọ ọlọ́run ìgbàlà ńlá ọba tí ò fi ọ́ sílẹ̀ rí. Ẹ ká mọ rírì orí ọlọ́run o ẹ ká mọ rírì ọ̀rọ̀ Jésù yìí ọba tó ń bá ọ ṣe tó bá ọ ń gbẹ̀rù ẹ láyé. Jésù ó mà ṣeun Jésù ó mà ṣeun Jésù ó mà ṣeun ń gbẹ fún àǹfààní tó fún mi ń gbẹ fún orí ọ̀fẹ́ tó fún mi orí ọ̀fẹ́ láti wà láàyè o orí ọ̀fẹ́ láti mójúbọ Jésù yìí orí ọ̀fẹ́ láti tó fi sọ ọ́ dọmọ òwúrọ̀ ń gbẹ fún orí ọ̀fẹ́ ńlá tó fún mi o orí ọ̀fẹ́ ńlá tí owó ò lè rà orí ọ̀fẹ́ ńlá tí orí ọ̀fẹ́ tó fún ọ dúpẹ́ Jésù ó mà ṣeun Jésù ó ṣe o ó ṣe lórí ayé mi ó ṣe lórí ọ̀nà mi gbogbo ó ṣe bàbá dúpẹ́ lọ́wọ́ ọlọ́run mo dúpẹ́ fún ohun tó ń ṣe lọ́wọ́lọ́wọ́ bẹ́ẹ̀ kó dúpẹ́ lọ́wọ́ ọlọ́run yìí bàbá mi ó ṣe o ẹlẹ́rù ni ó mà ṣeun o ẹlẹ́rù ni ó mà ṣeun o akọ́dá yóò mà ṣeun o ó ní kó wá sí ẹnu ọ̀nà rẹ̀ pẹ̀lú ọpẹ́ pẹ̀lú ìyìn lẹ́nu rẹ̀ òun fẹ́ kó dúpẹ́ mayada kú satalia ó mọ ohun gbogbo tó fẹ́ béèrè nìkálì àwòsàn kó tó béèrè ó ti mọ̀ án ó sì mọ ohun tó wù ó ṣe nínú ayé rẹ̀ mo fẹ́ kó wá dúpẹ́ lọ́wọ́ ọlọ́run yìí ọba tó ju bẹ́ẹ̀ lọ ó makali saida ọba tó ju bẹ́ẹ̀ lórí ọ̀nà mi gbogbo olúwo mà ṣeun o 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 olúwo mà ṣeun gbọ́ àdúà lórúkọ Jésù Kristi olúwa wa tabalẹ̀ tó ń join 88228218548 yẹn láì yẹn ó ṣe díẹ̀ ó ṣe díẹ̀ mo sọ pé ká mọ gbogbo láì yẹn mo ń try àti wo láì yẹn bí yóò bọ̀ sí but yẹ gbàdúrà ọlọ́run jọ̀ọ́ gbogbo ẹ̀ṣẹ̀ mi pátá olúwa dáríjì ẹ ká pe orúkọ Jésù lọ́wọ́lọ́wọ́
Olúwa dáríjì, Olúwa dárí àṣírí mi jì mí, Olúwa dárí ẹ̀ṣẹ̀ mi jì mí, gbogbo ẹ̀ṣẹ̀ mi pátápátá Olúwa dáríjì. Gbàdúà lórúkọ Jésù, lórúkọ Jésù. Gbàdúà pé gbogbo ẹ̀ṣẹ̀ mi pátá Olúwa dáríjì. Ẹ̀ṣẹ̀ ìran mi Olúwa dáríjì. Gbogbo ẹ̀ṣẹ̀ tí ò ní jẹ́ kí n rí ìwọ Jésù lónìí Olúwa dáríjì. Nàyàdà ùṣàtàlì àbá. Ó yá gbàdúà kọ́lọ́run kó dáríjì o. Gbogbo ẹ̀ṣẹ̀ ìran pátápátá Olúwa dáríjì. Gbogbo ẹ̀ṣẹ̀ mi dáríjì. Gbàdúà kọ́lọ́run kó dáríjì o. Olúwa dáríjì mi, 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 Olúwa dáríjì mi. Gbàdúà Ọlọ́run dárí ẹ̀ṣẹ̀ mi jì mí ní orúkọ Jésù. Olúwa dáríjì lórúkọ Jésù. Olúwa dáríjì mi, Olúwa dáríjì mi, Olúwa dáríjì mi, Olúwa dáríjì mi. Gbàdúà pé kí Ọlọ́run kó dárí àṣírí rẹ̀ jì ọ́. Gbogbo ẹ̀ṣẹ̀ mi pátá Olúwa dáríjì lórúkọ Jésù. Olúwa dáríjì, Olúwa dáríjì, Olúwa dáríjì, Olúwa dáríjì. Gbàdúà lónìí Ọlọ́run dáríjì gbogbo ẹ̀ṣẹ̀ mi, Olúwa dáríjì gbogbo àṣírí mi, Olúwa dáríjì gbogbo ẹ̀ṣẹ̀ ìran mi, Olúwa dáríjì ní orúkọ Jésù. Ẹ̀jẹ̀ Jésù maida patuta. Gbàdúà kí ẹ̀jẹ̀ Jésù kó wẹ̀ ọ́. Ẹ̀jẹ̀ Jésù wẹ̀ ayé mi lónìí ní orúkọ Jésù. Ó yá ọmọ Ọlọ́run gbàdúà ẹ̀jẹ̀ Jésù wẹ̀ mí, Olùgbàlà 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 wẹ̀ mí. Ó yá wẹ̀ mí bàbá wẹ̀ mí. Gbàdúà lórúkọ Jésù Kristi. Olúwa wá ó porúkọ Jésù. Olúwa gbàjọba ayé mi, ṣàkóso ayé mi lónìí, jẹ́ olùdarí ayé mi. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà mi àfẹ́ filẹ̀ fún rárá, ò fẹ́ ká filẹ̀ ohun tó ń bẹ láyìíká, ò fẹ́ ká filẹ̀. Olúwa gbà á, Olúwa gbà á, Olúwa gba ìjọba ayé mi lónìí. Wàtà yàbọ̀ sátà mẹ́kọ̀ọ́ porúkọ Jésù. Olúwa gba ìjọba ayé mi, Olúwa gba ìjọba ọkàn mi, Olúwa gba ìjọba ayé mi. Wọlé wá, wọlé wá, wọlé wá. Fi ọkàn mi ṣe ibùgbé rẹ. Màá tútò rábàbò, màá sọ́tò torí à, màá tó brada. Ọkàn mi ṣípayà Olúwa. Wọlé, wọlé. Òdìdàdúró jùlọ pẹ̀jú. Wọlé, wọlé. Wá bá mi gbé títí Olúwa. Ohun tí ó fẹ́ ni mo fẹ́. Fi ọkàn mi ṣe ibùgbé rẹ̀ láéláé. Wọlé, wọlé. Ó porúkọ Jésù. Olúwa wọnú ọkàn mi wá wọ̀. Fi ọkàn mi ṣe ibùgbé. Ó fi ọkàn mi ṣe ibùgbé. Fi ọkàn mi ṣe ibùgbé. Fi ayé mi ṣe ibùgbé. Mo ní wọlé bàbá, wọlé ẹ̀mí mímọ́ sẹ́. Wọnú ayé mi wá o, máa bọ̀. Gbàdúrà kọ́lọ́run kó máa bọ̀ sẹ́. Kó máa bọ̀ nú agbára rẹ̀. Kó máa bọ̀ nú ògo rẹ̀. Kó máa bọ̀ nú ẹwà rẹ̀. Jẹ́ kí ẹ̀mí kó sọ̀kalẹ̀ wá. Jésù Olúwa máa bọ̀ wá. Gbàdúrà lórúkọ Jésù Kristi. Olúwa wa, ìwọ ni mo fẹ́ rí, o fẹ́ rí o. Ìwọ ni mo fẹ́ rí o, ọba ògo. Kíákíá, ìwọ ni mo fẹ́ rí o, fẹ́ rí o. Ìwọ ni mo fẹ́ rí o, ọba ògo. Ṣùgbọ́n tó bá mọ̀ kó bá rí Jésù lónìí, ìyanu á ṣẹlẹ̀ nínú ayé rẹ. Tí Jésù bá lè fọkàn ọ́, ìṣòro ọjọ́ pípẹ́ yóò sálọ. Ó ìwọ ni mo fẹ́ rí o, fẹ́ rí o. Ìwọ ni mo fẹ́ rí o, ọba ògo. Kíákíá, ìwọ ni mo fẹ́ rí o, fẹ́ rí. Ìwọ ni mo fẹ́ rí o, ọba ògo. Onímúra, ìwọ ni mo fẹ́ rí o, fẹ́ rí bàbá. Ìwọ ni mo fẹ́ rí o, ọba ògo. Olódùmarè, ìwọ ni mo fẹ́ rí o, fẹ́ rí o, fẹ́ rí o. Ìwọ ni mo fẹ́ rí o, ọba ògo.
fẹ́ rí sá ìwọ là fẹ́ rí o ọba ògo bàbá ìwọ ni mo fẹ́ rí o fẹ́ rí o fẹ́ rí o ìwọ ni mo fẹ́ rí o ọba ògo bàbá ìwọ là fẹ́ rí o fẹ́ rí rátàtà ìwọ ni mo fẹ́ rí o ọba ògo bàbá ìwọ ni mo fẹ́ rí o fẹ́ rí o fẹ́ rí o ìwọ ni mo fẹ́ rí o ọba ògo o ìwọ ni mo fẹ́ rí o fẹ́ rí láyé àwọn mi ìwọ ni mo fẹ́ rí o ọba ògo alágbára ìwọ ni mo fẹ́ rí o fẹ́ rí o fẹ́ rí o ìwọ ni mo fẹ́ rí o ọba ògo bàbá ìwọ ni mo fẹ́ rí o ọba ògo bàbọ̀ ìwọ ni mo fẹ́ rí o ọba ògo lórúkọ Jésù ìwọ ni mo fẹ́ rí o ọba ògo bóyá ìwọ ni mo fẹ́ rí o ọba ògo lórúkọ Jésù bóyá ìwọ ni mo fẹ́ rí o ọba ògo kíákíá ìwọ ni mo fẹ́ rí o ọba ògo bàbá ìwọ ni mo fẹ́ rí o ọba ògo ìwọ ni mo fẹ́ rí o ọba ògo bàbá ìwọ ni mo fẹ́ rí o ọba ògo ìwọ ni mo fẹ́ rí o ọba ògo bàbá ìwọ ni mo fẹ́ rí o ọba ògo óyá ìwọ ni mo fẹ́ rí o óyá fara rẹ̀ ìwọ ni mo fẹ́ rí o ọba ògo bàbá ìwọ ni mo fẹ́ rí ọba ògo bàbá ìwọ ni mo fẹ́ rí o ọba ògo. Ó porúkọ Jésù Olúwa fara rẹ̀ nínú agbára rẹ̀ fún mi lónìí nínú agbára Ọlọ́run lórúkọ Jésù mo fẹ́ rí ọ mo fẹ́ kí ayé mi kó bọ́ ọ pàdé màwúrà tálíà bó ṣàtálíà mo fẹ́ kó fara rẹ̀ fún mi Ọlọ́run alààyè ní orúkọ Jésù Olúwa fi ara rẹ̀ hàn mo fẹ́ rí ọ mo fẹ́ rí ọ mo fẹ́ rí agbára rẹ̀ mo fẹ́ rí ọ mo fẹ́ rí ògo rẹ̀ mo fẹ́ rí ẹwà rẹ̀ ratalu zada ó yá porúkọ Jésù Olúwa máa bọ̀ wá Olúwa jẹ́ kí n rí ọ lónìí Olúwa máa bọ̀ wá Olúwa jẹ́ kí n nú agbára rẹ̀ lónìí Olúwa máa bọ̀ wá Olúwa jẹ́ kí n rí ọ nú ògo rẹ̀ lónìí Olúwa sọ̀kalẹ̀ wá nínú agbára rẹ̀ mo fẹ́ rí ọ 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 lórí ayé àwọn ọmọ mi mo fẹ́ rí ọ lórí iṣẹ́ mi mo fẹ́ rí ọ ní ilé mi mo fẹ́ rí ọ ní ọ̀nà mi gbogbo mo fẹ́ rí ọ ó yá bàbá máa bọ̀ wá bàbá máa bọ̀ wá mo fẹ́ kó porúkọ Jésù mo fẹ́ kó sọ pé Ọlọ́run kó fara rẹ̀ hàn Olúwa fi ara rẹ̀ hàn lónìí Olúwa fi ara rẹ̀ hàn lónìí ní orúkọ Jésù lórí ayé mi gbogbo Olúwa máa bọ̀ máa bọ̀ máa bọ̀ máa bọ̀ bújáde máa bọ̀ bújáde máa bọ̀ bújáde máa bọ̀ nú agbára 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 tí ń gbógun mi Olúwa fa rẹ̀ lónìí máa bọ̀ máa bọ̀ máa bọ̀ máa bọ̀ máa bọ̀ máa bọ̀ óyá máa bọ̀ óyá máa bọ̀ rẹ̀ máa bọ̀ óyá 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 Olúwa máa bọ̀ Olúwa máa bọ̀ Olúwa máa bọ̀ Olúwa máa bọ̀ óyá máa bọ̀ nú ayé máa bọ̀ bàbá máa bọ̀ bàbá máa bọ̀ bàbá máa bọ̀ bàbá máa bọ̀ lónìí máa bọ̀ lónìí máa bọ̀ lónìí nú ayé àwọn èèyàn yìí ní orúkọ Jésù abẹ́rí ìwọ Ọlọ́run máa yà tààtà ó ti tóbi káyé má rí ọ lè bradàlù lọ sàtà ìwọ tó fi ayé ṣe tí kò tí ẹsẹ̀ rẹ̀ àǹdà etí wọ́n tí ọrùn ò gbà àtò wá fi ayé ṣe ìtẹ̀kọ́ tí ẹsẹ̀ ìwọ Ọlọ́run ó yá bàtàtà yàdà ó ti tóbi káyé má rí ọ nú ayé wa ó yá fara ó yá lónìí bújáde lónìí bújáde lónìí bújáde lónìí bújáde lónìí búàdúà lórúkọ Jésù Kristi Olúwa wa mo ní kó jí alábùkún fún jí alábùkún kó pè yàn wọlé pé àwọn èèyàn wọlé jí alábùkún fún fún ọmọnìkejì wọlé ó porúkọ Jésù gbogbo agbá tí ń bá ayé mi jàkadì láyé gbogbo agbá tó ń bá ayé rẹ mú ẹ̀mú màwú sàtàlì àbàkàtàyà gbogbo agbá
tí ń bá ayé mi jìjàkadì ó yá ní orúkọ Jésù. Olúwa palẹ̀ wọn mọ́, Olúwa ṣán wọn mọ́lẹ̀, Olúwa dá wọn lẹ́gùn látàlù ṣáìdà. Gbogbo agbára tí ń bá ayé rẹ jìjàkadì torí pé kò ní lọ síwájú ni, gbogbo agbára tí ń bá ayé mi jìjàkadì torí pé ayé mi kò ní gbọ́ ohun ọ̀tun, ọdún ọ̀tun rèé, Olúwa ṣán wọn lẹ́yìn. Ó yá o, ó yá o, ó yá o, ọmọ Ọlọ́run gbàdúrà ọdún yóò gbúdọ̀ tún bọ́ mọ́ ẹ lọ́wọ́. Ó yá pé orúkọ Jésù, Olúwa ṣán wọn mọ́lẹ̀, ó yá ṣán wọn mọ́lẹ̀. Olúwa gbogbo agbára tí ń bọ̀ jìjàkadì ohun rere láyé torí orin ò ní tẹ̀ ọ́ lọ́wọ́, Olúwa ṣán wọn mọ́lẹ̀, Olúwa dá wọn lẹ́gùn ẹ̀yìn. Ó yá ó yá ó yá ní orúkọ Jésù. Olúwa dá ọ̀tá mi lẹ́gùn ẹ̀yìn ní orúkọ Jésù. Olúwa dá ọ̀tá mi lẹ́gùn ẹ̀yìn ní orúkọ Jésù. Olúwa dá ọ̀tá mi lẹ́gùn ẹ̀yìn. Gbọ́ àdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa. Egun ẹ̀yìn tí mi ń sọ kò ń ṣe pé egun ẹ̀yìn ẹ o, egun ẹ̀yìn agbára rẹ̀ ni. Ẹni tó bá dá lẹ́gùn ẹ̀yìn tó bá tún wà lórí bẹ́ẹ̀dì tí ń ṣe ọ́nkọ́, wọ́n kúkú ń fò lóru ni. Igù wọ́n kú egun ẹ̀yìn ẹni kórè ìyẹn kọ́ agbára ẹ̀ kó bàjẹ́ ni. Egun ẹ̀yìn rẹ̀ kọ́lọ́run kó ṣe ohun tó fi ń ṣagbára Olúwa bàjẹ́. Ohun tí ọ̀tá mi fi ń ṣe agbára tó fi ń yọ mí lẹ́nu, ohun tí èèyàn kà fi ń yọ mí lẹ́nu lónìí, èyí tí fi ń ṣe agbára, ohun tí èèyàn kà fi ń ṣe agbára tó fi ń ba ayé mi jà, Ọlọ́run bá gbá náà jẹ́. Iná Ọlọ́run jó dànù, iná Ọlọ́run bàjẹ́, iná Ọlọ́run jó dànù, iná Ọlọ́run bàjẹ́. Èmi ọmọ fẹ́ bọ́ o, èmi ọmọ fẹ́ lu àlùyọ, èmi ọmọ fẹ́ wọ bí ire lọ láyé, èmi ọmọ fẹ́ wọ bí ọ̀tún lọ. Mo fẹ́ kí orí mi kó tókè láyé. Ayi màkàí sáyidà ó màwúrà bàtìdà. Ọmọ Ọlọ́run gbàdúrà ní orúkọ Jésù. Ohun tí ọ̀tá mi fi ń ṣe agbára, èyí tí ń fari èmi sẹ́yìn, ohun tí ọ̀tá mi fi ń ṣe agbára, èyí tí mi ń yọ mí lẹ́nu láyé, ní orúkọ Jésù. Olúwa bá agbára jẹ́, bàjẹ́ 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 ó yá bàjẹ́ ó yá bàjẹ́ ó yá. Gbàdúrà kọ́lọ́run kó bàjẹ́. Olúwa bá gbọ́ ọ̀tá jẹ́, Olúwa bá ìmọ̀ ọ̀tá jẹ́, Olúwa bá ètè ọ̀tá jẹ́ lórí ayé mi lọ́wọ́lọ́wọ́. Ọmọ Ọlọ́run pé orúkọ Jésù. Agbára náà láti bàjẹ́ ó di dandan ni o, ó di dandan ni o, ó di dandan kí agbára náà kó bàjẹ́. Ọdún yóò gbúdọ̀ tó bọ́ màyàdí àwùsàtà, ọdún yóò gbúdọ̀ tó sọnù làpàdú gàgàgà. Ó yá kó yẹ kí n ṣàṣeyọrí ní ọdún ìṣẹ́, ó dá kí n lu àlùyọ, ó dá kí n débi ayọ̀ mi láyé, ó dá kí n rí gbà. Ó yá ọmọ Ọlọ́run gbàdúrà, ó yá bàbá, ó yá bàbá, ó yá 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 ó gbọ́ àdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa. Ogun kan ò lélele kí Jésù má ṣe, ogun kan ò lélele kí Jésù má ṣe. Ìrókò tó bá àkọ́dé kíké la òkè, ó yá ogun kan ò lélele kí Jésù má ṣe, ogun kan ò lélele kí Jésù má ṣe. Ìrókò tó bá àkọ́dé kíké la òkè, ogun kan ò lélele kí Jésù má ṣe. Ẹ̀yin ọ̀tá ẹ̀gbọ́, ogun kan ò lélele kí Jésù má ṣe. Ìrókò tó bá àkọ́dé kíké la òkè, ó yá ogun kan ò lélele kí Jésù má ṣe. Ó ń ṣeré ní ogun kan ò lélele kí Jésù má ṣe. Ìrókò tó bá àkọ́dé kíké la òkè, ogun kan ò lélele. Mo ní kọ́ lọ́dún ẹ má ṣe o. Ogun kan ò lélele kí Jésù má ṣe. Ìrókò tó gbà bọ̀dé kíké la òkè, ogun kan ò lélele kí Jésù má ṣe. Ogun kan ò lélele kí Jésù má ṣe. Ìrókò tó gbà bọ̀dé kíké la òkè, ó jàgbọ́. Ìrókò tó gbà bọ̀dé kíké la òkè, ogun kan ò lélele kí Jésù má ṣe. Ogun kan ò lélele kí Jésù má ṣe. Ìrókò tó gbà bọ̀dé kíké la òkè, ó ní ìrókò tó gbà bọ̀dé kíké la òkè, ìrókò tó gbà bọ̀dé kíké la òkè. Ogun kan ò lélele kí Jésù má ṣe. Sọ́bẹ̀ ogun kan ò lélele kí Jésù má ṣe. Ogun kan ò lélele kí Jésù má ṣe.
ogun ká ò lélẹ̀ kí Jésù má ṣe. Ogun ká ò lélẹ̀ kí Jésù má ṣe. Ogun ká ò lélẹ̀ Olúwa má ṣe. Ogun ká ò lélẹ̀ kí Jésù 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 má ṣe. Kò sí bó ṣe lè létò Ọlọ́run yóò gbé mẹ́ máa kò ṣáìdà káìdà kò sí bí alágbára náà ti sọ yóò ṣubú ni ó di dandan ni màwúrà kàtà ogun tó dúró tì mí ẹgbinna sọnù màkàìlì ṣáìdà màtúrà bàdó gàdàdàyà màrúkàtà dìgàdà gbogbo ogun màṣídà kúndà ìyàwó sà ní orúkọ Jésù ogun àrọ́bàbí ogun àṣetì adínáwó ènìyàn abatẹnijẹ ràkàtà ṣàdàkẹ́tẹ̀kẹ́tẹ̀ rẹ̀bàgódàgà oyè ẹgbinna 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 ní orúkọ Jésù gbogbo ogun tó tó ti ayé mi o rapatura gbogbo ogun tó tó ti o tó múlẹ̀ ti o rakata de bàtà tó múlẹ̀ ti ayé rẹ tó múlẹ̀ ti ìṣeré rẹ lónìí gbiná 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 oya gbiná oya gbiná búà dúà lórúkọ Jésù Kristi Olúwa wa ó dá kí ogun ayé rẹ kó gbiná sọnù àǹfààwúrà bàtáì làbàkàtà ìbínú Ọlọ́run o dìde sí ọ̀tá mi lónìí Olúwa jọ̀ọ́ jẹ́ kí ìbínú rẹ dìde sí ọ̀tá mi àǹbà tó ta ó ní ẹni tó bá kọlù ọ ó ní Ọlọ́run yóò wọ ó ní ẹni tí ìwọ Ọlọ́run bá kọlù ó ní Ọlọ́run yóò lọ wówó ni Olúwa kọlù ọ̀tá mi ó dá kan wówówó èyí tá ti ṣe nú ayé mi tó èyí tá ti ṣe nú ọ̀nà mi tó èyí tá ti ṣe nú ayé àwọn ọmọ mi tó èyí tá ti ṣe níjọba òkùnkùn ó tó lórí tèmi sẹ́ ní orúkọ Jésù Olúwa kọlù 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 kọlù àṣetì nú ayé mi Olúwa kọlù àmúbọ́nú ayé mi Olúwa kọlù ẹtì nú ayé mi Ọlọ́run gbàdúrà pé kí Ọlọ́run kó kọlù ogun tó dó tì ọ́ ogun tó bá tó ń bá ayé rẹ sùn tó bá ayé rẹ jí ogun tó náà wò ní lọ ogun tó náà wò ní gbàṣẹ ó rà kàtà yàdà ogun tó náà wò ní dẹ̀yìn ní orúkọ Jésù Olúwa kọlù 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 bàbá kọlù àbí tí ò bá sún ọsẹ tó bá sún ọ̀pọ̀ orúkọ Jésù orúkọ Jésù olùgbèjà mi gbèjà mi 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 ṣebí ìwọ níbi ìsádi mi búà dúà lórúkọ Jésù Kristi Olúwa wa gbogbo ogun tó ń fa ayé rẹ tatẹ́tẹ́ èyí tó ń fa ayé rẹ tatẹ́tẹ́ tó ń fa ayé rẹ tayò gbogbo ogun tó ń fi ayé mi tatẹ́tẹ́ tó ń ta ayé mi tayò Ọlọ́run lórúkọ Jésù ìbínú rẹ kó ru sí wọn lónìí àǹfàdáyà sídàkútàyà munananda lo sadu rabati marupa kataliaba masodeke prada osumi Olódùmarè o gbogbo tó ń fi ayé mi tatẹ́tẹ́ tó fi ayé mi tayò ogun tó ń gbọ́ ọtọ́ àtúntò ń gbọ́ sósì màtó brada yàgàyà nínú òkùnkùn Olúwa bẹ́nájọ́ wọn Olúwa bẹ́nájọ́ agbáná ọ̀tá mi rakata Olúwa fìnira sínú ayé rẹ̀ lè prado kaba ẹn tó dúró tì mí gbọ̀ngbọ̀n ètí ń ṣe ayé mi ẹn tó dúró tì mí gbọ̀ngbọ̀n ètí yọjọba ní ọ̀ṣẹ́rẹ́ mi lẹ́nu ó yá ẹ̀yin ogun ọ̀rọ̀ ó yẹ finasi àmbà gúdàkàpà ó yẹ wà finasi 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 ó yá finasi ó yá gbàdúrà kọ́lọ́run kó finasi irú ìjọba náà ní orúkọ Jésù kó ṣègbè àǹdàlàbà gbúàdúà lórúkọ Jésù Kristi Olúwa wa yóò mọ̀ pé oréré yẹ ọ́ láyé oréré yẹ mí oréré yẹ ayé mi oréré yẹ ayé àwọn ọmọ mi Ọlọ́run mi gbúdọ̀ dẹ́ni lẹ́lẹ́mọ́ Ọlọ́run mi gbúdọ̀ dẹ́ni lẹ́lẹ́mọ́ látòdì lọ́ mi gbúdọ̀ dẹ́ni ẹ̀yìn mọ́ orí mi o mazuta taliaba masuto toliaba oh masatalia masuto tolia orí rere lórí mi o orí rere
rere lórí mi o, orí rere. Mo ti kékeré máa ṣe Olúwa, orí rere. Mo tún dàgbà sínú ìmọ̀lẹ̀, orí rere. Orí rere lórí mi o, orí rere. Orí rere lórí rẹ o, orí rere. Orí rere lórí mi o, orí rere. Mo ti kékeré máa ṣe Olúwa, orí rere. Mo tún dàgbà sínú ìmọ̀lẹ̀, orí rere. Orí rere lórí rẹ o, orí rere. Sọ bẹ́ẹ̀. Orí rere lórí rẹ o, orí rere. Orí rere lórí rẹ láyé, orí rere. Orí rere lórí mi o, orí rere. Ó ti kékeré máa ṣe Olúwa, orí rere. Ó tún dàgbà sínú ìmọ̀lẹ̀, orí rere. Ó gbàdúrà orí mi láti sọ nínú ọdún ìṣẹ́, nínú ọdún tí mo wà yìí, orí mi láti sọ rẹ̀. Ayé kókó kí mi kú oríire lọ́dún ìṣẹ́, ó lọ kí ayé kó bá mi yọ. Màsáìdà kàtàríà, Ọlọ́run mú jẹ́ kí orí mi kó sọ̀rọ̀ níbi ìráyé o, ní orúkọ Jésù. Olúwa mú mi wọ bẹ̀ lọ níbi ògo láyé, kí Ọlọ́run àlàyé kó mú ọwọ́ bẹ̀ lọ. Orí mi kó sọ̀rọ̀, ìwọ orí mi gbàrẹ̀, ìwọ orí mi gbàrẹ̀, orí àwọn ọmọ mi gbàrẹ̀, orí mi sọ̀rọ̀, orí àwọn ọmọ mi gbàrẹ̀, orí aya mi gbàrẹ̀, orí ẹbí mi gbàrẹ̀, orí àwọn èèyàn yìí gbàrẹ̀. Óyá óyá óyá, gbogbo agbá tó ń fi bí lọ, gbogbo agbá tó ń fi bí lọ orí rẹ lónìí, gbogbo agbá náà kó ṣègbé, agbá náà kó ṣègbé. Ìwọ orí mi gbàrẹ̀, ìwọ orí mi gbàrẹ̀, ìwọ orí mi gbàrẹ̀. Màtó bradaga lè pradúzàgàdé gbàdúrà sẹ́. Ó di dandan ni o, ó dára kí orí rẹ kó gbàrẹ̀, ó dára ní orúkọ Jésù. Ó dára kí orí mi kó gbàrẹ̀. Ọlọ́run lórúkọ Jésù, mo pàdásẹ lónìí ní orúkọ Jésù. Ìwọ orí mi, mo ní kó gbàrẹ̀. Màsú tòtòlíà, màsú tòdíà, ó gbúdọ̀ sùn ní orúkọ Jésù. Ìwọ orí mi sá, ó gbúdọ̀ sùn ní orúkọ Jésù. Ìwọ orí mi sá, ó gbúdọ̀ sùn. Gbàdúrà ní orúkọ Jésù. Ìwọ orí mi sá, ó gbúdọ̀ sùn. Ó yẹ kó gbàrẹ̀, 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 gbàrẹ̀. Ó yá gbàrẹ̀, ó yá gbàrẹ̀, ó yá gbàdúrà. Ó dá kí orí rẹ kó gbàrẹ̀, ó dá kí orí rẹ kó gbàrẹ̀. Ó ní kí ọ̀nà àbáyọ kó là fún wa. Ó dá kó lu àlùyọ àǹfààní ràbà àmúbọ́ láti jáwọ́ ní orúkọ Jésù. Àṣetì láti sọnù àǹdàlàbò kàpra ní orúkọ Jésù. Ìwọ orí ọmọ mi sọ̀rẹ́, ìwọ orí ọmọ mi sọ̀rẹ́, ìwọ orí ọmọ mi sọ̀rẹ́. Ọlọ́run ti ń ṣe àtúnṣe ńlá, ó yá tó orí mi ṣe ní orúkọ Jésù. Màsúdàgàbà màtọ́rìàbà, ó yá 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 ó yá. Búàdúà lórúkọ Jésù Kristi Olúwa wa. Mo ní wẹ̀rí wẹ̀rí o, wẹ̀rí mi o, wẹ̀rí wẹ̀rí o, wẹ̀rí mi o. Orí mi máa gbà bọ̀dé o, wẹ̀rí mi o. Bàbá wẹ̀rí wẹ̀rí o, wẹ̀rí mi o. Wẹ̀rí wẹ̀rí o, wẹ̀rí mi o. Bàbá orí mi máa gbà bọ̀dé o, wẹ̀rí mi o. Wẹ̀rí wẹ̀rí o, wẹ̀rí mi o. Mo ní wẹ̀rí wẹ̀rí o, mo ní wí ayé mi sẹ́, mo mọ láúlá, ayé mi máa gbà bọ̀dé o, wẹ̀rí mi o. Bàbá wẹ̀rí wẹ̀rí o, wẹ̀rí mi o. Ó ń dọ̀kọ́ olú àlùyọ, wẹ̀rí wẹ̀rí o, wẹ̀rí mi o. Lórúkọ Jésù, orí mi máa gbà bọ̀dé o, wẹ̀rí mi o. Mo ní wẹ̀rí wẹ̀rí o, mo ní wẹ̀rí ọmọ mi sẹ́. Mo ní wẹ̀rí wẹ̀rí o, mo ní kó wẹ orí aya rẹ sẹ́. Mo ní kó orí rẹ̀ máa gbà bọ̀dé o, wẹ̀rí ìgbà o. Bàbá wẹ̀rí wẹ̀rí o, wẹ̀rí mi o. Ó wọ̀ ti Jábésì, wẹ̀rí wẹ̀rí o, wẹ̀rí mi o. Bàbá orí mi máa gbà bọ̀dé o, wẹ̀rí mi o. Káyé mi máa gbà bọ̀dé sẹ́. Onílórí mi máa gbà bọ̀dé o,
orí mi máa gbà bọ̀dé rẹ ìrì o ó yá orí rẹ máa gbà bọ̀dé rẹ ìrì o kò má di eru ẹ̀yìn orí rẹ máa gbà bọ̀dé rẹ ìrì o bàbá orí mi máa gbà bọ̀dé rẹ ìrì o orí mi máa gbà bọ̀dé rẹ ìrì o ó yá orí mi máa gbà bọ̀dé rẹ ìrì o orí mi máa gbà bọ̀dé rẹ ìrì o bàbá orí mi máa gbà bọ̀dé rẹ ìrì o. Ó porúkọ Jésù ó sọ fún Jésù Olúwa dá sọ̀rọ̀ mi gbogbo agbára tó fẹ́ já mi sí wò láyé gbogbo agbára dójú tì ní ènìyàn gbogbo agbára tó ní kó èèyàn máa mú àmú bọ́ gbogbo agbára tí ń dójú tì ènìyàn Ọlọ́run dá sọ̀rọ̀ mi ní ọdún ìṣẹ́ ìwọ orí mi ò gbúdọ̀ gbàbọ̀dé ní orúkọ Jésù mi gbúdọ̀ bọ́bọ̀ wo ayé mi gbúdọ̀ bọ́bọ̀ wo ayé sẹ́ Olúwa dáṣọ yìí Olúwa dáṣọ ògóró mi àǹfààtàlì àsídàkàtà ó porúkọ Jésù mo ní kí Ọlọ́run kó dàrú ọ mo ní kí Ọlọ́run kó dàrú ọ Olúwa dáṣọ yìí ró mi lónìí látòní lọ bàbá wẹ orí mi lónìí ìwọ orí mi ò gbúdọ̀ gbàbọ̀dé Olúwa wẹ orí mi lórílẹ̀‐èdè yìí sẹ́ ní ọ̀nà àbátúndàyà mo láti ṣàṣeyọrí ni màtọ́tò lè àbàkàtà ọmọ Ọlọ́run gbàdúrà o láti kórè kòdélé ní orúkọ Jésù lẹ́nu ṣẹ́ṣẹ́ ayé láti mọ Ọlọ́run nú ayé mi ni Olúwa wẹ orí mi o Olúwa wẹ 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 bàbá Olúwa wẹ bàbá Olúwa wẹ búàdúà lórúkọ Jésù Kristi Olúwa wá mo ní kó jẹ́ alábòkó fún pọ̀ ọmọ nìkejì ẹ wọlé jẹ́ alábòkó fún mo fẹ́ kó bẹ̀rẹ̀ sí sọ fún àwọn èèyàn nípa àdúrà yẹn jẹ́ alábòkó fún ó porúkọ Jésù sẹ́ àníṣe Olúwa dá aṣọ́rọ́ mi àṣírí ẹ̀kọ́ òkè tí lójú ewé o ní orúkọ Jésù Olúwa dá aṣọ́rọ́ mi àṣírí mi ò gbúdọ̀ tún fáyé ayé ò gbúdọ̀ kẹ́gàn mi ayé ò gbúdọ̀ yẹ̀yẹ́ mi sẹ́ wò tán kò wá tán di rẹ̀ bí ṣèbó tán ó mà ti tán ó porúkọ àṣírí mi ò gbúdọ̀ tú ayé ò gbúdọ̀ já mi sí òwò Olúwa dáṣọ́rọ́ mi o Olúwa dáṣọ ìró mi Olúwa dáṣọ ẹ̀yẹ́rọ́ mi Olúwa bò mí láṣìírí Olúwa bò mí láṣìírí ní ọdún ìṣẹ́ Olúwa bò mí láṣìírí ní orúkọ Jésù lẹ́nu iṣẹ́ bò mí láṣìírí Olúwa bò mí láṣìírí Olúwa dáṣọ́rọ́ mi àmọ́ Ọlọ́run gbàdúrà kọ́lọ́run kó dáṣọ́rọ́ Olúwa dáṣọ́rọ́ mi màá sọ dàgàrà màá rú kàtàlíà óyá bò orúkọ Jésù Olúwa dáṣọ́rọ́ mi Olúwa dáṣọ́rọ́ mi Olúwa dáṣọ́rọ́ mi Olúwa dáṣọ́rọ́ mi gbàdúrà kí Ọlọ́run kó dáṣọ́rọ́ ọ̀nà ọdún ìṣẹ́ ó dá kí Ọlọ́run kó bù ọ́ láṣìírí ó dá kí Ọlọ́run kó bù ọ́ láṣìírí ó dá kí Ọlọ́run kó bù ayé rẹ láṣìírí ó dá kí Ọlọ́run kó bù ayé ọmọ rẹ láṣìírí ní orúkọ Jésù ó dá kí Ọlọ́run kó bù ìrìn àjò láṣìírí àṣírí ò gbúdọ̀ tú àṣírí mi ò gbúdọ̀ tú ayé ò gbúdọ̀ yẹ̀yẹ́ mi o ní orúkọ Jésù màtọ́ bragada gbúàdúà lórúkọ Jésù Kristi Olúwa wá ó porúkọ Jésù Olúwa má jẹ́ ń fi korò lu ayé Ọlọ́run jọ̀ọ́ má jẹ́ ń fi ìkorò lu ayé Olúwa má jẹ́ ń fi ìkorò lu gbàláyé gbogbo tí ń ba èèyàn láyọ̀ jẹ́ mayadalu zakata Olúwa má jẹ́ ń fi ìkorò lu gbàláyé má jẹ́ ń fi ìkorò ọ̀pọ̀lọpọ̀ tó bá ti rántí kankan ìbànújẹ́ ó mú ni mayuda kataya gbogbo tó ń jẹ́ ìkorò ó yá fi ayé mi lẹ̀ àṣírí mi ò gbúdọ̀ tú mi gbúdọ̀ sọkún ẹ̀mẹ́jẹ́ mi Olúwa nù Olúwa nù ẹ̀mẹ́jẹ́ mi Olúwa nù ẹ̀mẹ́jẹ́ mi ìwọ ìkorò fi ayé mi lẹ̀ ìwọ ìbànújẹ́ fi ayé mi lẹ̀ ọmọ Ọlọ́run pọ̀ orúkọ Jésù ó yá ní orúkọ Jésù ó yá ní orúkọ Jésù ìwọ ìkorò sẹ́ ó yá fi ayé mi lẹ̀ fi ìrìn àjò mi lẹ̀ lórílẹ̀‐èdè tí mo wà yìí lẹ́nu iṣẹ́ ìwọ ìkorò nílé ọkọ nílé aya ó yá gbàdúrà ní orúkọ Jésù ìwọ ìkorò jáde gbàdúrà lórúkọ Jésù Kristi Olúwa wá ó porúkọ Jésù gbogbo tó ń pa mí lẹ́kún gbogbo tó ń banú mi jẹ́ o Olúwa ṣàtúnṣe rẹ̀ lónìí gbogbo tó ń pa mí lẹ́kún gbogbo tó ń bà mí nú jẹ́
Olúwa ṣàtúnṣe rẹ̀ lónìí. Gbogbo tí ò múnú mi dùn, màyàdáde àwọn ṣàtà, gbogbo tó ń pa mí lẹ́kún ní orúkọ Jésù, Ọlọ́run àtúnṣe ńlá ṣàtúnṣe rẹ̀ lónìí. Gbogbo tí ò múnú mi dùn, gbogbo tí ò jẹ́ kí ayọ̀ mi kún, ó lágbára lórí rẹ̀. Àǹfààtọ́lì àdàsótà, àǹdẹ̀lẹ̀bàkọ́tọ̀lìà, màsútẹ̀tẹ̀lìà, ó yá gbàdúrà, ó yá gbàdúrà lórúkọ Jésù Kristi. Olúwa wa, agbára Ọlọ́run pọ̀, agbára Ọlọ́run pọ̀, ó lànà sórí owó Jẹ́ríkò. Agbára Ọlọ́run pọ̀, agbára Ọlọ́run pọ̀, kí ló bèrè? Lànà sórí owó Jẹ́ríkò. Agbára Ọlọ́run pọ̀ o, agbára Ọlọ́run pọ̀, ó lànà sórí iṣẹ́ owó Jẹ́ríkò. Ó yá agbára Ọlọ́run pọ̀, agbára Ọlọ́run pọ̀, ó lànà sórí owó Jẹ́ríkò. Agbára Ọlọ́run pọ̀ sẹ́, agbára Ọlọ́run pọ̀, ó lànà sórí owó Jẹ́ríkò. Ó yá agbára Ọlọ́run pọ̀, agbára tani pọ̀, ó lànà sórí owó Jẹ́ríkò. Ó lànà sórí owó Jẹ́ríkò. Ó yá ó lànà sórí owó Jẹ́ríkò. Ó lànà sórí owó. Ó jẹ́wọ́ ìgbàgbọ́ ni ó lànà sórí owó tí kò wá lè ṣe. Ó lànà sórí owó Jẹ́ríkò. Bàbá ó lànà sórí owó Jẹ́ríkò. Lànà sórí owó Jẹ́ríkò. Ó 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 ń porúkọ Jésù. Olúwa ló agbára lórí ọ̀rọ̀ ayé mi. Agbára tó bá lè lànà lórí òkun sẹ́, tó sọ òkun di ọ̀nà. Mo lérò pé ó ti rí òkun rí sẹ́. Ọ̀pọ̀lọpọ̀ tó bá lọ sí etí òkun ó mọ̀ pé ìyanu gbáà ni. Ìwọ tó bá lọ sí etí òkun ó mọ̀ pé ìyanu gbáà ni Ọlọ́run ṣe. Òkun gan tó bá wò bó ṣe ń lọ lẹ́lẹ́lẹ́lẹ́, ẹ̀rù ọgán ó bọ̀ tó wá wò lọ́kàn, kí Ọlọ́run wá mú orí òkun yẹn kó wá sọ bẹ̀ di ọ̀nà fún àwọn èèyàn láti gbọ́ kọjá. Odi Jẹ́ríkò tó wá mọ bí odi Jẹ́ríkò ṣe wúwo tó, bó ṣe dágbà tó, bó ṣe nípọn tó, tọ́lọ́run sì mú láì lo àdá, láì lo ohunkóhun, ó sì mú odi Jẹ́ríkò yẹn, ó sì wó tìpìlẹ̀. Kí ló wá jẹ́ ogun fún ọ lónìí tí Ọlọ́run ò lè bá wí? Ní orúkọ Jésù, Olúwa ló agbára lórí ayé mi lónìí. Olúwa ló agbára lórí ayé àwọn ọmọ mi lónìí. Olúwa ló agbára inú ayé mi. Ilẹ̀kùn àṣeyọrí kó ṣí fún mi. Nani àánú ṣàbí àgọ́jàyà. Ilẹ̀kùn àṣeyọrí ní ọdún yìí kó ṣí. Ampatu gàdèkà pródà. Ilẹ̀kùn àṣeyọrí kó ṣí fún ayé mi. Ilẹ̀kùn àṣeyọrí kó ṣí fún ayé àwọn ọmọ mi. Ilẹ̀kùn àṣeyọrí kó ṣí fún ìrìn àjò mi. Ó yá. Agbá ń bẹ lọ́wọ́ rẹ̀. Agbá ń bẹ lọ́wọ́ Ọlọ́run yìí. Agbá ń bẹ lọ́wọ́ Ọlọ́run yìí. Agbá ń bẹ lọ́wọ́ Ọlọ́run yìí. Ìwọlẹ̀kùn àṣeyọrí o. Ó yá sí fún ayé mi o. Ìwọlẹ̀kùn àṣetì ní orúkọ Jésù. Ó yá tì. 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 Ìwọlẹ̀kùn àmúbọ̀. Ó yá tì ní orúkọ Jésù. Ìwọlẹ̀kùn ẹ̀gàn. Ó yá tì ní orúkọ Jésù. Ìwọlẹ̀kùn àṣeyọrí. Ó yá ṣí látòní lọ. Ìwọlẹ̀kùn àṣetì. Ó yá tì látòní lọ. Tì ilẹ̀kùn àṣeyọrí kí Ọlọ́run kó ṣí fún wa. Kí Ọlọ́run kó ṣí fún wa ní gbogbo ọ̀nà. Olúwa ṣí. Olúwa ṣí. Olúwa ṣí. Olúwa ṣí. Olúwa ṣí. Olúwa ṣí ní orúkọ Jésù. Ilẹ̀kùn àṣeyọrí ní ọdún ìṣẹ́ tí a yóò fi mọ̀ pé òun ni Ọlọ́run, tí a yóò fi gbé orúkọ rẹ̀ ga nínú ayé mi o. Olúwa ṣí ọ. 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 Búà dúà lórúkọ Jésù Kristi. Olúwa wa, ó porúkọ Jésù. Olúwa dẹ òróró ọ̀tún sórí ayé mi. Mú òróró yẹn dání. Ìwọ tó bá ń bẹnu àdúrà yìí tó yẹ pé àkọ́kọ́ rẹ̀ rèé, mo ní kó àkókò ṣì wà.
àkóṣe wà torí pé àdúrà ṣì àtẹ̀tí mọ́sẹ̀ kan tán o ọ̀pọ̀lọpọ̀ àtẹ̀tí mọ ibi tá à ń lọ́nú àdúrà yìí mi tí mọjọ́ tá parí o bẹ́ẹ̀ ni mo kọ́ra yán yẹn fún yín díẹ̀ ni o òróró yẹn mo fẹ́ kó mú òróró tuntun tó ò tí ì lò rí oníwẹ́kọ́ ọlọ́run kó ṣe fún ọ ni pé kọ́lọ́n kọ́kọ́ da òróró ọ̀tún sí orí ayé rẹ òróró tó fojú rí ní ìgbà tó bá máa dalẹ̀ tó fojú rí agbára yẹn ti bàlẹ́ ọ olúwa da òróró ọ̀tún sórí ayé mi o ní orúkọ jésù olúwa da òróró ọ̀tún olúwa da òróró ọ̀tún sórí ayé mi sẹ́ ayé mi láti gba ìtura ni olúwa da òróró ọ̀tún sórí mi lónìí òróró tí ó lànà fún ayé mi òróró ńlá látàlí àbàbàtì dàyàdá tí olóore ó fi wá mi kàn sẹ́ olúwa da òróró sí mi lórí o olúwa da òróró rẹ sí mi lórí òróró rẹ láti ọ̀run wá olúwa dà sí mi lórí kí ìyà kó jáde àǹfàtúndàbà màlúù brada màsútẹ kẹtẹlẹ gbàdúrà kọ́rọ́ kó fi òróró ọ̀tún yan ayé rẹ àǹbalàbò sàtà òróró ọ̀tún kó fi yan iṣẹ́ rẹ sẹ́ olúwa da òróró ọ̀tún sí mi lórí olúwa dà sí mi lórí òróró ọ̀tún sẹ́ ní orúkọ jésù àǹdàlàbò kàpìlàdà gbàdúrà olúwa da òróró ọ̀tún sí mi lórí àgbà ọlọ́run kó wọnú òróró yẹn lọ ní orúkọ jésù àǹdàlàbò kàpà àǹdàlàbà kọ́tìlíà àgbà ọlọ́run kó wọnú òróró yẹn lọ ní orúkọ jésù òróró ọ̀tún dà sí àwọn èèyàn lórí látòní lọ ayé rẹ kó gbọ́ òróró ọ̀tún ní orúkọ jésù òróró ọ̀tún kó lùwà kó dà sí ọ lórí oya olúwadà 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 bàbá dà 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 bàbá oya dòró ọ̀tún ní orúkọ jésù àǹpàtúgàdà àǹdìràbàtúdàyà oya pọ̀ orúkọ jésù mo ní kí ọlọ́run kó dòró ọ̀tún sí ọ̀rọ̀ òró lórúkọ jésù àǹdàlàbọ̀kàpà ètí ó mú ogun gbẹ sọnù òró tó wọ ayé rẹ sàn ètí ó mú àìsàn jáde èrò tó mú olórẹ pàdé rẹ èrò tó yóò mú ọwọ́ bí ayọ̀ lọ màdúgàbàgàdà àǹdìlẹ̀bàkàpà èrò tí ó fa olórẹ sí ọ̀dọ̀ rẹ lóde olùwàfọ̀rọ̀ ọ̀tún dà sí mi lórí oya 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 dà sí mi lórí mo fẹ́ ṣe àṣeyọrí ní ọdún ìṣẹ́ mo kà pàdé àbá mo fẹ́ rí oore tọ́ka sí ní ọdún ìṣẹ́ mo fẹ́ rí oore dìmú mo fẹ́ rí oore gbámú oya ọmọ ọlọ́run gbàdúrà kọ́lọ́run kó da òróró ọ̀tún sórí rẹ lónìí òróró ọ̀tún tó fún ọ ní ohun ọ̀tún ní orúkọ jésù olúwa da òróró ọ̀tún sí mi lónìí ọmọ ọlọ́run gbàdúrà olúwa fi òróró ọ̀tún yàn mí lónìí ní orúkọ jésù olúwa da òróró ọ̀tún sí mi lónìí ọmọ ọlọ́run pọ̀ orúkọ jésù olúwa da òróró ọ̀tún sí mi lónìí gbàdúrà lórúkọ jésù kristi olúwa wa nígbà tá a dòró yẹn sí dáfídì lórí bẹ́ẹ̀ni pé ẹ̀mí ọlọ́run sì balẹ̀ ní àtijọ́ ẹ̀mí ọlọ́run balẹ̀ dáfídì wá rí ohun tó ń bẹ̀ sí gbéṣe òró tá a fi yàn án èyí ló fi dúró sórí iwájú gòláyàtì èyí tó fi borí rẹ̀ tí ọlọ́run bá fi òró ọ̀tún yọ̀ ọ́ yóò gbé ọ lọ síbi gíga tí ó ju òye rẹ lọ ní ọlọ́run dé òró ọ̀tún sí mi lórí ọ láàrin àwọn ẹgbẹ́ mi o olúwa dé òró ọ̀tún sí mi lórí lẹ́nu iṣẹ́ mi o kóhun ìyàtọ̀ kó dé bọ̀ ayi makali saida kí ìyàtọ̀ kó wọnú ayé rẹ lọ olúwa dé òró ọ̀tún sí mi lórí olúwa dé òró ọ̀tún sí ayé mi lórí ìwọ ayé mi gbòòrò ọ̀tún ó dárí kí n lu àlùyọ ó dá kókó àmúbọ́ kó ṣẹ́ lónìí ó dá kókó àṣetì kó wọ́ bó sọnù olúwa dé òró ọ̀tún sí mi lórí látòní lọ ìwọ ayé mi o mà yá tàlú dàgà ó yá gbòòrò ọlọ́run mà lù bragada mà sọ tòtòlà kíni kò ṣe fọwọ́ kà kò ṣe wò lójú kò ṣe pa kò ṣe báwí àfàtàlì àbá oya ní orúkọ jésù olúwa dé òró ọ̀tún sí mi lórí ayé mi gbà 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 òró ọ̀tún sẹ́ látòkè ọ̀run wá làpàdọ́gàbà ní orúkọ jésù sọkàrà kó dàlí ọ lórí òró tó jẹ́ kó lo àlùyọ òró tó jẹ́ kó lo rẹ kó tọ̀ wá màsúdàgàbà màsọ́tòlíà oya ayé mi gbà òró ọ̀tún ayé mi gbà òró ọ̀tún ayé mi gbà òró ọ̀tún lórí èdè sí mo wà yẹ ayé mi kó gbà
lẹ́nu iṣẹ́ rẹ sẹ́ ayé rẹ kó gbà ní ìrìn àjò rẹ sẹ́ ayé rẹ kó gbà òru ọ̀tun sẹ́ ní orúkọ Jésù látòkè ọ̀run wá Olúwa dà lé mi lórí òru tó fún ọ ní ìwòsàn ní bradu zakaba òru tó wò ọ́ sàn ní bradu kaplade òru tó wò ọ́ sàn Olúwa dòrò tó lé mi lórí ayé mi gbà òru ọ̀tun sẹ́ ayé mi gbà máa tó tolia máa sọ tolia máa tọ́lia bá máa tọ́dia bá máa tọ́ tolia máa tọ́dia bá rapatolia leprado máa sọ tolia ní orúkọ Jésù Kristi Olúwa wa ní orúkọ Jésù Kristi Olúwa wa mo ní ire mi máa bọ̀ o ire mi máa bọ̀ lọ́dọ̀ mi ire mi máa bọ̀ ó yá o ire mi máa bọ̀ ire mi máa bọ̀ lọ́dọ̀ mi ire mi máa bọ̀ ayọ̀ mi máa bọ̀ ṣá ayọ̀ mi máa bọ̀ lọ́dọ̀ mi ayọ̀ mi máa bọ̀ lórúkọ Jésù ire mi máa bọ̀ ó máa bọ̀ lọ́dọ̀ mi ire mi máa bọ̀ owó mi máa bọ̀ ṣá owó rẹ kó máa bọ̀ lọ́dọ̀ rẹ owó rẹ kó máa bọ̀ lórúkọ Jésù owó mi kó máa bọ̀ owó mi kó máa bọ̀ kó máa bọ̀ lọ́dọ̀ mi owó mi kó máa bọ̀ ire mi máa bọ̀ lọ́dọ̀ mi ire mi máa bọ̀ ó yá ire mi máa bọ̀ ó di ọ̀dọ̀ ire mi máa bọ̀ lọ́dọ̀ mi ire mi máa bọ̀ ó ire mi máa bọ̀ ayi sakada wàyàdà bàbá tàrí àbò sàtà lábúládà kàtàrí àbàbò sàtìlẹ̀ bàkàrúdà ìṣàdá yìí ó yá máa bọ̀ lọ́dọ̀ mi ire mi máa bọ̀. ó fẹ́ kéèyàn kó gbàdúrà àwọn èèyàn kan ń gbìmọ̀ láti dà ọ́ bẹ́ẹ̀ ni wọ́n ti ń gbìmọ̀ yẹn o wọ́n ti kóra wọn jọ o àwọn kan ń gbìmọ̀ kò ń ṣe ẹnìkan kò ń ṣe méjì wọ́n ti fohùn ṣọ̀kan láti dà ọ́ ó porúkọ Jésù ìmọ̀ ibi ò gbúdọ̀ dá lórí ayé mi o Olúwa tú wọn ká ibikíbi tó bá ti ń robí ń pa tèmi o àrá ọ̀run fọ́ wọn ká lónìí ibikíbi tó bá ti ń robí nípa tiẹ̀ àrá ọ̀run kó tú wọn ká Olúwa tú wọn ká lónìí gbogbo àwọn tó kóra wọn jọ o gbogbo àwọn tó kóra wọn jọ Bíbélì sọ fún wọn pé ó ní wọn kóra wọn jọ o so kò jó tuntun màyàgà bó sàkátà ìwọ ni kò wá múra kí wọn bá borí rẹ ni ó ní wọn kóra wọn jọ ó ní ṣùgbọ́n àwọn tó bá kóra jọ wọn ó ṣubú ó yá ìṣubú kó bá wọn o gbogbo àwọn èèyàn tó kóra wọn jọ fún ìṣubú mi gbogbo àwọn tó kóra wọn jọ lórúkọ Jésù láti dà mí láyé Ọlọ́run Ísírẹ́lì ní orúkọ Jésù ó yá tú wọn ká lẹ́nu iṣẹ́ 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 ó yá tú wọn ká Olùgbàlà tú wọn ká Olùgbàlà tú wọn ká Olùgbàlà tú wọn ká lórúkọ Jésù gbogbo àwọn tó fẹ́ fọwọ́sowọ́pọ̀ máa tó brakata láti jà mí lógun ní orúkọ Jésù gbogbo àwọn tó fẹ́ fọwọ́sowọ́pọ̀ láti ṣe mí léṣe ní orúkọ Jésù Olúwa tú wọn ká gbúàdúà lórúkọ Jésù Kristi Olúwa wa mo pa ní àṣẹ ní orúkọ Jésù mo ní kí Ọlọ́run kó tú wọn ká ó mà ní nàṣúdàgàbà màrú tàbíà ọba tó fi àrá gbígbẹ tú ọ̀tá Sámúẹ́lì ká níwájú rẹ lónìí ọ̀tá rẹ kó sá lọ ó ní wọ́n wà ní ìgbà kan ó ní wọ́n sá lọ ní ìgbà méje ní orúkọ Jésù ní ìgbà méje láti sí lọ ọ̀tá rẹ kó bẹ̀rẹ̀ sí mérè ó yá kó bẹ̀rẹ̀ sí sá ọkàn rẹ kó balẹ̀ gbúàdúà lórúkọ Jésù Kristi Olúwa wa ó porúkọ Jésù ó sọ fún Jésù nínú ọdún tí mo wọ̀ yìí Olúwa jẹ́ kí n ṣàṣeyọrí o nínú ọdún tí mo wọ̀ yìí jẹ́ kí n ṣàṣeyọrí ohun rere nínú ọdún tí mo wọ̀ yìí jẹ́ kí n ṣàṣeyọrí ohun rere àṣeyọrí ohun rere jẹ́ kí n ṣe àṣeyọrí ìgbéga jẹ́ kí n ṣe Olúwa bùkún mi jẹ́ kí n ṣàṣeyọrí ohun rere ọdún ìṣelọ́dún ayọ̀ fún mi Olúwa ṣe lọ́dún ògo fún mi Olúwa ṣe lọ́dún ẹ̀rín fún mi ní orúkọ Jésù ní gbogbo ọ̀nà ṣe bí Ọlọ́run fún mi ní gbogbo ọ̀nà ṣe bí Ọlọ́run fún mi
ní gbogbo ọ̀nà ṣe bí alágbá fún mi, ní gbogbo ọ̀nà ṣe bí olùpèsè fún mi, ní gbogbo ọ̀nà ṣe bí abániṣe fún mi. Ọlọ́run pọ̀ orúkọ Jésù. Àníṣe nínú ọdún tó wà yìí, nínú ọdún tó wọ̀ yìí ṣe àṣeyọrí kó bá mi ní ọdún yìí o, ní orúkọ Jésù. Nínú ọdún tí mo wọ̀ yìí àṣeyọrí kó bá mi o, ní orúkọ Jésù. Ojú ògbúrọ̀ tì mí àǹfà tàtà yàrá màrú kàtàtàtà mẹ̀súdẹ̀kẹ̀ pàdé lè pàgàdégẹ̀. Ọlọ́run gbàdúrà ojú ògbúrọ̀ tì mí ní orúkọ Jésù. mẹ̀súdàgàbà ojú ògbúrọ̀ tì mí, ojú ògbúrọ̀ àdúrà tí ò tì mí, ojú àdúrà ògbúrọ̀ tì mí, ojú àdúrà ògbúrọ̀ tì mí, ojú àdúrà ògbúrọ̀ tì mí. Nínú làbàtì mo ti mọ̀ rakata ìdí tí mo fi wá ní o, mo pè ọ́ ojú ògbúrọ̀ tì mí. Olúwa dìde, 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 Olúwa dìde. Dúà lórúkọ Jésù Kristi Olúwa wa. Màá gbàdúrà fún ọ. Mbẹ́ kò gbé ọwọ́ lé aṣọ yẹn níbi tó bá wà yẹn. Mbẹ́ kò gbóngbó yẹn, mbẹ́ kò gbọ́ ọwọ́ rẹ lé. Ìwọ tó bá wà wọ́n ti máa sọ yẹn kò yí ọ. Ẹ o gbọ́ ọwọ́ lé aṣọ yẹn, gbọ́ ọwọ́ lé òróró yẹn, gbọ́ ọwọ́ lé handkerchief yẹn. Ọlọ́run Ísírẹ́lì ó ní ìwọ Ọlọ́run ìlérí tó ṣe nínú àdúrà yìí sẹ́, ó ní pé ìwọ Ọlọ́run yóò bá àwọn èèyàn ìpàdé, ìwọ Ọlọ́run ó bá wọn pàdé níbi àìní wọn gbogbo, ó ní ìwọ Ọlọ́run ó bá wọn pàdé níbi tó ń gbẹ́kẹ̀lé ọ fún. Ọlọ́run Ísírẹ́lì ó ní gbogbo èèyàn tó já sí wò láyé olódàṣọrò wọn, olóònà omi jẹ́ wọn nù, olórí sì fún òróró ọ̀tún fi yàn wọ́n. Ọlọ́run Ísírẹ́lì báyà ṣáàdà padàbàdà láti sísìn lọ́fẹ́ kó bẹ̀rẹ̀ iṣẹ́ o, kí gbogbo èèyàn kó mọ̀ pé ìwọ ni Ọlọ́run. Gbogbo àwọn èèyàn yìí ó yá kọ́lọ́run kó daṣọ rú ọ, aṣọ yìí kọ́lọ́run kó darú ọ, aṣọ ẹ̀yẹ kọ́lọ́run kó darú ọ, òróró tó dórúkọ Jésù kọ́lọ́run kó fi yàn ayé rẹ lónìí. Ayé rẹ kó gbọ́ òróró. Gbogbo tí bàtà ti ń ta ọ lẹ́sẹ̀ màyádà owó ṣàtà, gbogbo tí àwọn èèyàn ti ń bèrè fún ìtìjú fún ayé rẹ ó yá kó dibi ayọ̀ fún ọ. Gbogbo omi jẹ́ ohun tó ń pọ́ lẹ́kọ̀ọ́, ohun tó múnú rẹ dùn, ohun tó mú ayọ̀ rẹ kó, lórí ọkọ ni o, lórí aya ni o, lórí ọmọ ni o, lórí àjọ rẹ ni, ní orúkọ Jésù, lẹ́nu iṣẹ́ rẹ ni, ní gbogbo ọ̀nà lónìí, ní orúkọ Jésù. Ayọ̀ rẹ kókó 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 óyá 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 kókó kókó kókó. Ayọ̀ rẹ kókó ní orúkọ Jésù, ayọ̀ rẹ kókó ní orúkọ Jésù, ayọ̀ rẹ kókó. La pladaya masada gbogbo èèyàn kẹ́yìn lè prataya ètò oríire ayé rẹ mọ́lẹ̀ ó yẹ Ọlọ́run lọ wújáde 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 nandi la sutaya. Ìgbọ̀ tó kọ́ dé bá ayé rẹ, ìgbọ̀ tó kọ́ dé bọ́, ìgbọ̀ tó kọ́ dé bọ́, àṣẹ Ọlọ́run ni mo pa ní àṣẹ lónìí. Ìgbọ̀ tó kọ́ dé bọ́ ayọ̀ rẹ kọ́kọ́ ní orúkọ Jésù. Ìgbọ̀ tó kọ́ dé bọ́ ọ̀nà rẹ ní orúkọ Jésù. Àṣẹ Ọlọ́run ni rataliada masidaga andiliaga. Mo ní ìgbọ̀ tó sẹ́ fún ohun ayọ̀, fún ìgbéga, fún ìdùnnú, fún àṣeyọrí rakata. Ó yá kó wọlé tọ̀ wá, ó yá 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 wá. Gbàlejò oríire afakali saida walia bakutalia mimrutalia basida metuda batida wapatida. Ó yá gbàlejò oríire, inú rẹ kó dùn, ayọ̀ rẹ kókó. Bẹ́ẹ̀ ni ó sì rí. Jésù Kristi Olúwa wa. Àmín 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 lórúkọ Jésù. Àṣẹ Ọlọ́run kó bà lé ọ, àṣẹ Ọlọ́run kó bà lé ọ, àṣẹ Ọlọ́run kó bà lé ọ. Gbogbo èèyàn tó bá ń dúró fún ìtìjú rẹ, ẹ ò mọ ní kó rí ayọ̀ rẹ. Lè bá tòtò lé àdẹ̀yẹ ṣàtà. Bẹ́ẹ̀ ni ó sì rí. Jésù Kristi Olúwa wa. Àmín 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 lórúkọ Jésù. Hallelujah. Ẹ jẹ́ ká fi sọ́kàn ní ọ̀la àdúrà yìí. Mi rò pa wà nírọ̀lẹ́ lédè Yorùbá ni o, bẹ́ẹ̀ ni, ṣùgbọ́n yóò wà gẹ́gẹ́ bí aago 9 láàárọ̀. Ọ̀la ni àkókò ayọ̀ mi. Ìwọ tó bá wà láyìíká ní area lọ́rẹ̀
tàbí wà ní agbègbè a lè wá sínú àdúrà yẹn ní 3450 Laurel Fort Meade Road 20724 Suite 200 ẹ ò ní àdúrà lágo mẹ́sàn-án ṣùgbọ́n ẹ wá tá wà lọ́nà jíjì lágbà Ọlọ́run a fi sórí Facebook màá tún try láti fi sórí YouTube o mo sọ pé ẹ fi iṣẹ́ ràn mí lọ́rùn àti ní nǹkan ó sì kó nǹkan ṣùgbọ́n ẹ má jẹ́ ń gbèsè o ọ̀nà àràn wà lọ́wọ́ hallelujah so a lè wà lórí every streamline tá a bá ní whether YouTube whether Ustream whether Ustream so a lè wà ń bẹ̀ so ṣùgbọ́n lọ́la lágbá Ọlọ́run máa sapára jẹ́ kó wà lórí YouTube lórí àkókò Ayọ̀mí rédíò yẹn mọ̀ pé ìyanu Ọlọ́run á sì ṣẹlẹ̀ nínú ayé yẹn so gẹ́gẹ́ bí aago mẹ́sàn-án ni aago mẹ́sàn-án àdúrà Yorùbá lákọ́ bẹ̀rẹ̀ aago mẹ́sàn-án ní aago mọ́kànlá láago mọ́kànlá àdúrà Òyìnbó láago méjìlá àdúrà láago mẹ́ta aago márùn-ún yẹn orí ọ̀fẹ́ dájú ó tí o ó tó wá di aago mẹ́fà Ọlọ́run àrọ̀ àlọ́wọ́ ilé ìtàbá ti gbà ní aago mẹ́ta látago mẹ́sàn-án dé aago mọ́kànlá yẹn lédè Yorùbá ìyẹn náà ti tó ìyanu á ṣẹlẹ̀ ohun tí mo gbà ládùúà ni pé o gbúdọ̀ gba ilé lásán kí ìyanu má ṣẹlẹ̀ pé kí Ọlọ́run ọ̀run o kó fi ara rẹ̀ hàn bó ṣe tó lórí ayé rẹ̀ kí ayé rẹ̀ kó sì rí ìyanu ohun tó ń béèrè níwájú Ọlọ́run yẹn nínú àdúrà yìí Ọlọ́run àṣepé ohun gbogbo kó ṣe láṣepé fún ọ ohun tó wojú Ọlọ́run fún ní àkókò yìí pé nínú ọdún iṣẹ́ ohun tí mo gbọ́ Ọlọ́run gbọ́ fún rè yìí Ọlọ́run tí gbogbo agbá ń bẹ lọ́wọ́ rẹ̀ Ọlọ́run tí òṣùn ti láyé liver fáìlì kálíbà ṣáìdà kú lọ́ba tìdá yá kó ṣe bẹ́ẹ̀ fún ọ Jésù Kristi Olúwa wa àmín 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 lórúkọ Jésù èdè ìbò ti bẹ̀rẹ̀ a bẹ̀rẹ̀ ti èdè ìbò Ọlọ́run àrùn àlọ́wọ́ ṣùgbọ́n màá tó wá tan ti èdè ìbò yẹn so ìwọ̀n tó bá tún fẹ́ tún mú orí ọ̀fẹ́ sí kó pọ̀ jù nǹkan tí mo mọ̀ pé kò ń pọ̀ jù láyé ó làdúrà ó ti pọ̀ jù kí ló ń jẹ́ bẹ́ẹ̀ kó pọ̀ nǹkan kan tó fi jọjọ́ gbà á tó bá yà ti ń gbà kò ń pọ̀ jù tó bá yà ti ní ohun kankan tó ń fẹ́ àdó ń pọ̀ jù àfi tó bá ní nǹkan kan pé àmì tí ẹ fẹ́ mi kankan mọ́ mo kàn fẹ́ kí n máa wò ní kí n kàn ṣáà máa wò ò ní wò lásán láyé o ṣùgbọ́n tó o bá fẹ́ kó tó o ní ohun tó bá ń fẹ́ òun fẹ́ kó o bẹ̀rẹ̀ sí ronú kó máa ronú ìgbéga ní gbogbo ìgbà ayé kò ń ṣe fún wọn nìkan Ọlọ́run ó yẹ kó jẹ́ alábòkún fún àwọn èèyàn ni so tó o bá tẹ̀ tí ní nǹkan pé òun fẹ́ àdúrà òun pọ̀ jù o bá fi gbogbo ọjọ́ gbà tó bá ti ń gbà kò ń pọ̀ jù àdúrà yóò gbà so àdúrà ìbò yóò bẹ̀rẹ̀ máa tún tàn hallelujah ẹ̀yin tí wà lórí Facebook ẹ̀yin tí wà lórí YouTube yẹn máa tún máa tún tàn ìyanu á ṣẹlẹ̀. ẹ̀yin tẹ́ wà lórí fóònù ẹ̀ ń gbọ́ mi those on the phone you are hearing me now God bless you hallelujah hallelujah God bless you hallelujah hallelujah. Let's just begin to lift our voice and begin to bless the Lord. Let us begin to bless the Lord. Let us begin to worship the Lord. Let us begin to lift our voice and bless the Lord. This is the hour, this is the day the Lord has